ó lè jáde fún wọn. àní gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá wàláì kò fi ba Sheikh Akeugba Gold ó fi yẹ̀yẹ́ ara ẹ̀ ní Kaula fi yẹ̀yẹ́ ara ẹ̀ ní. ẹ wò gbà tí Sheikh tán fi ṣe birthday aláwọn kìrìsìtẹ́nì gan wọ́n gbé one tí ó bá jẹ́ mi náà ni irú ọ̀rọ̀ tó ti sọ sí Saheed tó ti purọ́ mọ́ wọn tó sì tún sọ ohun tó ń dùn ẹ́ lọ́kàn tó sọ ohun tó ṣe tí ò bẹ bò láṣìírí tó sì tún tó tú ẹ láṣìírí jáde tobotobo rẹ ó gbé ta tí hòhò rẹ ó gbé ta ká ní kí ló dé ò ṣàkíyèsí ara rẹ ló ti kárí èwe ó ti kárí dèwe. a kú ètò lónìí Alhaji Ọ̀kanlọ́mọ àwọn náà ṣètò lórí jíjáde tí bàbá wa jáde a dẹ̀ tún gbọ́ lórí ètò wọn ẹ dákun ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kẹ́ ẹ tiẹ̀ fi ṣe weekend ọ̀rọ̀ tí Alhaji Ọ̀kanlọ́mọ sọ lórí ọ̀rọ̀ Kaula ṣe rí Kaula mo ti kọ́kọ́ sọ ó fẹ́ràn owó ju ọmọ ó fẹ́ràn owó ju èèyàn lọ ẹnu rẹ̀ kàn dùn ni wàláì ó fẹ́ràn owó ó lè gbà bọ̀dè fún ọmọ tó bí gan nínú èyí sísítẹ́ẹ̀mù tí mo rí tó gbé yìí tá a bá ní Kaula wọ́n kọ́ Kaula síyàn kó máa búyàn ṣẹ́rí ó rí bẹ́ẹ̀ lọ́nà kínní àwọn yẹn sì ti wọ́n ti rérè jẹ lára ẹ̀ kò lẹ́nu èébú mọ́ láti bú wọn láyé rẹ̀ ṣùgbọ́n kò lójútì Kaula ò lójútì tó bá tún di lọ́la láìṣẹ̀ láìrò àwọn yẹn náà ó lè jáde fún wọn. àní gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá wàláì kò fi ba Sheikh Akeugba Gold jẹ́ ó fi yẹ̀yẹ́ ara ẹ̀ ní Kaula fi yẹ̀yẹ́ ara ẹ̀ ní. ẹ wò gbà tí Sheikh tán fi ṣe birthday aláwọn kìrìsìtẹ́nì gan wọ́n gbé wọ́n ṣe happy birthday sí wọn kò ṣẹlẹ̀ rí wàláì kò ṣẹlẹ̀ rí. ṣe rí gbogbo birthday tán ṣe tí Sheikh Akeugba Gold tán ṣe ní ọdún yìí o mo fẹ́ lè ní kò ṣẹlẹ̀ rí náà ni máa sọ ibi tẹ́ ti mọ̀ pé kò yẹ̀yẹ́ Sheikh Akeugba Gold yẹ̀yẹ́ ara ẹ̀ wọ́n fẹ́ kó wá ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ ni Ọlọ́run wọ́n fẹ́ kó wá fi rẹ̀ ṣe yẹ̀yẹ́ wípé n tá à ń sọ lórí rẹ̀ o òdodo ni ó yá ìwọ náà ló tún jáde ìwọ ló ládégún ìwọ náà ló sì tún ní ògùn mọ́ ó yá bọ́ta káwá ni wọ́n fún ẹ lówó pátápátá wọn á gbé 10 million fún ọ Kaula tó fi kú ni mo wí tó fi èrìgì jóbi Facebook ó mọ̀ bọ́ gbé gbogbo yẹ̀yẹ́ tó ti fi rẹ̀ ṣe yóò mọ̀ bẹ́ẹ̀ gbé jáde o tẹ́lẹ̀ lèmi máa wáìpù àwọn míì dànù lọ́tẹ̀ yìí bí Facebook bá ti gbé wá ń mọ̀ gbé ta ni kí lẹ fẹ́ ṣe fún mi èmi mo ní péèjì mi èmi mo ní. Kaula ó fẹ́ràn owó ó kàn ń wá ọmọ ni ó fẹ́ràn owó jọmọ lọ. one tí ó bá jẹ́ mi náà ni irú ọ̀rọ̀ tó ti sọ sí Saheed tó ti purọ́ mọ́ wọn tó sì tún sọ ohun tó ń dùn ẹ́ lọ́kàn tó sọ ohun tó ṣe tí ò bẹ bò láṣìírí tó sì tún tó tú ẹ láṣìírí jáde tobotobo rẹ ó gbé ta tí hòhò rẹ ó gbé ta ká ní kí ló dé ò ṣàkíyèsí ara rẹ ló ti kárí èwe ó ti kárí dèwe ó mọ̀ pé wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ àṣebòròrò ní rìkọ́ọ̀dù ẹ̀ kì í tún ṣe ti Ṣàráfà torí ibi èmi àti Bíńtà ti jà nìyẹn ó ní ṣé pupa yìí ṣe Ṣàráfà lónìí ṣe bí dúdú ni Ṣàráfà ká tó mọ̀ pé bòròrò lónìí ìyẹn gateman òun lónìí mo sọ́rí o arákùnrin bàbá kíni orúkọ tẹ́ ń pe ọmọ Mùṣáràfù àbíbò ni mo sọ́rí o tí mo ní mo kọ rẹ wọ́n ní gateman yẹn iṣẹ́ níṣẹ́ ń jẹ́ bó ń ṣe nílẹ̀ yóò gbowó ribiribi
òbò náà tẹ̀wọ́ lọ́rùn tiẹ̀ òbò ló fi ń ṣòwò àpò so Kaula ò lọ́pọlọ tí n bá sọ pé Ọlọ́run kẹ kò gẹ́ o fẹ́ o ní o wà wọ́n ti rí i pé àṣetánì ni tí ń bẹ gbé kì í ṣe inú mímọ́ ẹnu rẹ̀ kàn dùn ni wọ́n ti kà ọ́ kún kádàrá nìbàdàn wọ́n ti kà ọ́ kún kádàrá nídìílé yín Kaula jáde fún mi kó o tún wá máa gbọ́ orí burúkú ọ̀rọ̀ mi Kaula jẹ́ wọ́n á tún kú òǹbẹ yẹn ẹ̀yin bàbá wa nìbàdàn bàbá wa imam ẹ̀mí yín ó gùn fún wa ẹ̀mí yín ó gùn dáadáa yín ò ní bàjẹ́ ẹ jẹ́ kí wọ́n gba orúkọ wọn kúrò lẹ́nu àlùsí àgbákò umu tẹ̀ẹ́ní nìbàdàn kán gborúkọ wọn kúrò lẹ́nu rẹ̀ tó bá tiẹ̀ lákè ó gba góòlù ó kọnu sí òun yóò fẹ́ o ìran ọkùnrin ní kọnu sóbìnrin pé òun fẹ́ o àáké tó ìlà tí àáké ó gba góòlù fi sígbẹ́rẹ́ òun yóò gbèdé kóòtù o ẹ̀yin tó sì jẹ yóò sọ bẹ́ẹ̀ ni ṣe rí o àdúrà tíwọ náà lọ́ọ́ gbà lé wọn lórí kó o tó jẹ yín kí ni nǹkan tó o sọ ń bẹ̀ wàá sọ ní kóòtù tó o lóò ponú àní kàn ka ìwé yunifásitì èmi ni kéwù kan lọ mísírà kan lọ mísírà ìyín wò ni wọ́n mọ̀ fẹnufẹna kán mọ́ yóò ponú kán mọ́ ya akúrí Kaula ó sì dójú tì wá nínú society Islam ó dójú tì wá nínú society Islam Kaula wàláì tàláì àwọn ẹni tiẹ̀ ń pè ọ́ tán rán iṣẹ́ tán ṣe gbogbo ẹ̀ ó yẹ kán wo kátígórì wọn sí ìwọ ìṣe tó ń ṣe níta ìlè gbà ẹ́ lọ́mọ ọ̀dọ̀ Kaula wàláì ìlè gbà ọ́ lọ́mọ ọ̀dọ̀ fún ìwà tó hù yìí o gbàgbé nípa ti bọ́kùnrin sùn bọ́kùnrin nígbà tó hù lórí Sheikh Akeugba Gold ẹbí kọ ẹ ará kọ ẹ ọkùnrin náà ni ìwọ iná sì lórí pé léyàwó rẹ̀ kiri pẹ̀lú pátá pẹ̀lú níkà ó mà ṣe o ó dáa kí ni nǹkan tó fẹ́ sọ f'Akeugba Gold lọ́la tó bá ní káàárọ̀ ó wà ní káàárọ̀ Taofiki àbí ó mà ṣe o Sàràfà sọ olóòlójútì àìlójútì rẹ sórí ayé àtijọ́ nísìn àìlójútì rẹ ó ti dẹni yẹ̀yẹ́ ni wọ́n ń pè yẹn o já máa ń pa lójútì wàláì Kaula kò ní owó kó tó dòvídò ó já máa ń pa ó níyì níbi kọ̀ọ̀kan mọ́ tán bá kàn ní ẹlẹ́bẹ̀rẹ̀ alájà tó bá ti gbé múra fún wọn wọ́n ti sọ ẹ́ déyàn ó rí pé wọ́n ń sá ni ẹni mélòó ló jáde fún ẹ ẹni mélòó ló jáde fún ibi tó ponú dénú kó o lè bá a mọ̀ pé jí máa ń fú ní gbogbo oore tó ń ṣe wọ́n ti mọ̀ pé onídọ̀tí ni ẹ́ bàbá ń Bariga kò ṣe ọ́ kò rò ọ́ kò lé ayé tìgbà tọlọ́kọ̀ rẹ dé irú èébú wo ló bú Bariga náà ṣe bẹ́ẹ̀ mi yìí ni mo pa ilé mo ní rárá kò rí bẹ́ẹ̀ kí n wá jíṣẹ́ tó o ṣe yẹn fún bàbá Bariga gbà yìí ọ̀rọ̀ yìí ò lè tàn tó o bá wá tó obìnrin n tó o sọ nígbà yẹn sọ níwájú Bariga nísìn ṣóòṣì tún mọ̀ ìpò tó ti mú òun náà mọ́ wọ́n lè lo àdírẹ́sì oníkà ẹni tó bá wù yàn màá wá nítorí tiẹ̀ kó o mọ́ sọ̀rọ̀ kí n mọ́ lo àdírẹ́sì àbúrò rẹ tó wà ń bàdàn kí ni mo fẹ́ lo àdírẹ́sì àbúrò rẹ wàláì tó bá wù ó lè sọ pé kí n gbà tó bá wù tó bá ní kò sí náà nìyẹn ta nìyẹn you are nothing ó já mọ́ ń pa society ọmọ ìránṣẹ́ ni à ń fi ẹ́ ṣe kérò lọ umura ìwọ náà gba umura ó tán n tó wà fún nìyẹn Kaula wòran gbogbo jàlábíà húmùhúmù rẹ gbogbo ẹ ti ṣá ó ti yọrun
àwọn ọmọ nílé kéwù rẹ gan o ti fẹnu lé wọn ọkọ rẹ ló kọ́kọ́ fẹnu lé wọn pé tipátipá tóògùn ló fi ń gbowó lọ́wọ́ àwọn òbí ọmọ ìyẹn kan ó tún ní Saheed Shittu ló wá balẹ̀ kéwù rẹ jẹ́ kí Alhaji Ọ̀kanlọ́mọ wá ṣàdúrà fún un ó di méjì ní ìsìn Yusufu Adépọ̀jù ló tún gbé lọ pé kán wá bá ẹ ṣàdúrà nílé kéwù rẹ kí ló wí lórí àwọn Yusufu Adépọ̀jù àwọn náà sì wọ́n gbẹ̀bẹ̀rẹ̀ wọ́n sì yàrán ọ̀ sí wọn sórí pé o gọ̀ àṣekírù Yusufu Adépọ̀jù kó wá ní mọ̀mọ́ kàṣẹ́ẹ̀tì o tàbí ìyá kàṣẹ́ẹ̀tì o tàbí àlìmọ́ ó yá lọ ṣe nǹkan báyìí èmi ìka báyìí ní yàrá yìí sì fi gba ojú ẹ̀ káwádìí rọ̀ mọ́ra wa ní kọ́kọ́ sọ pé mo jù lọ ẹlẹ́ẹ̀kejì màá sọ fún yín pé kò tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń wá yẹ̀yẹ́ rẹ̀ èmi ò ń wo owó ṣe nǹkan ẹ̀yin bàbá wa nìbàdàn ẹ wá ń pè kán gba ẹ̀bẹ̀ ká ṣé tó ṣe fídíò kínní tó ṣèkejì wọn ò gbé wá báyìí ṣé Akéwùgbà Gold ṣé bó ṣe rí nìyẹn nìbàdàn ni ẹ̀fọ́ ìlàfọláwò ọmọ Ìbàdàn l'Akéwùgbà Gold stroke Ògbómọ̀ṣọ́ kí ló dé làkúndínì kún wàlíẹ̀dín ṣé dandan ni bàbá arábìnrin yìí ẹ má jẹ́ ó jẹ́ wọ́n wojú yín Ọlọ́run ò sì ní fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ yẹn sí wọn lọ́kàn tí wọ́n kò sí tẹ́ ẹ lè sọ láyé wọn ò ní wojú yín láyé wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó lọ ṣe undertaking kó sign orúkọ Akéwùgbà Gold Ọ̀kanlọ́mọ ẹ níbo Ọ̀kanlọ́mọ tiẹ̀ tún ṣẹ́pẹ́rẹ́ torí bó dákọ kó tó sọ̀kanlọ́mọ gan yóò dá ọ lóhùn yamayama ó máa dá ẹ lóhùn yóò rán ẹ sílé ṣùgbọ́n tí Akéwùgbà Gold yìí ẹ lọ ókọ rẹ̀ wọn ò tún gbọdọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ mọ́ láyé kákéwùgbà Gold gan kó má ti ẹ̀rìn nàpò ọmọ kọ́lọ́mọ́jì orí nàpò ọmọ ló bá tán ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ bàbá láì jẹ́ bẹ́ẹ̀ torí léyìí ò lójútì kò lójútì rárá gbogbo èmi lásìkò tẹ́ ń wò mọ́ lára gbèsè ló kún bẹ́ẹ̀ mi ṣe ń wò gbèsè ní irú ọ̀rọ̀ burúkú tó sọ fẹ́ nìyí láìpẹ́ ikú ìtì ìpọ́dún kan wọ́n tì ọ́ mọ́lé àfìgbà tọkùnrin yẹn dé láti ibi tó lọ kan tó rí ọyọ ṣé Saheed Shittu ò sí légbà náà ṣé Yusufu Adépọ̀jù ò sí légbà náà tó ò ní ọpọlọ tó ò ní làákàyè wọ́n máa tún ẹ mú láìsá Akéwùgbà Gold bá rí ọmú ẹlòmíì ò tún mú ẹ èmi mọ̀ yẹn dájú wọ́n máa tún mú ẹ káúlà kí ló dé ibi la wà táwọn ẹ̀sà òkè fi ń terrorize ẹ voice yẹn wà lẹ̀ tí èmi fúnra ara mi mo ní o gbé wọn lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé sẹ́ tí mo sọ̀rọ̀ sí wọn yánnayànna àsọmọ ọ̀sán ni ọ́ àgbálùmọ̀ ni ọ́ ẹlẹ́dẹ̀ ni ọ́ káúlà àná ń ká sí gbogbo tó o bá wò lè ní kó kàn mí mo ní bí n tiẹ̀ ní mi tọrọ jẹ lọ́wọ́ ẹ òponú ọ̀pọ̀dà ìbájẹ́ pé inú rẹ̀ yẹn ọmọ ń sun bẹ̀dọ̀sù mẹ́sàn-án ò bá mọnú rò dáadáa jẹ́ kó máa yí ohun tí mo sọ fún ẹ káúlà jẹ́ ó máa yí ẹ tí mo sọ fún ẹ wọ́n gbẹ̀bẹ̀ wọn ò gbẹ̀bẹ̀ o tó ń pa àmọ́ o ṣe é ra nǹkan bọ̀ gbogbo ẹnu ni mo fi tó ẹ bá tiẹ̀ rí ọ̀rọ̀ tán fi ránṣẹ́ sí mi lórí ọ̀rọ̀ káúlà yìí di sí ẹlòmíì ò rówó dátà ó ṣẹ̀ṣẹ̀ ra dátà ni nígbà ìyá kàṣẹ́ẹ̀tì ọmọ yín ṣe bẹ́yìn lẹ́ ń gbìjà káúlà níjọ́ mo ní ṣe fẹ́ pa ni ní tí ò ṣe mo ṣe lè ló ṣe é tẹ́mi rí ìṣe bẹ́ẹ̀ rí pé mi náà rùn
kì í ṣe nítorí pé ó ṣe fún bàbá Akéwùgbà Gold gan torí ń yà mí lẹ́nu ní irú ẹ̀dá wo ni tiẹ̀ nínú ẹ̀sìn Islam. Nínú ẹ̀sìn Islam àwọn ọmọ kéèké tán tiẹ̀ ń kọrin wọn ò jẹ́ máa ṣe rédèrèdè rádaràda tó ń ṣe. Wo bí òkú tó kú lọ́jọ́ sí níbi tí ọmọ ìkọlọ́n fọ̀run kẹ́ arábìnrin tó kú yẹn ibẹ̀ ló ti fẹ́ máa sọ̀rọ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ dálẹ̀ wọ́n fẹ́ máa gba wọ́n fẹ́ gba máìkì lẹ́nu rẹ̀ onírárá o àfi tó o bá sọ tán wọ́n sì jí o sọ tó o ní sọ tán wórogbòro bí omi ọbẹ̀ lórí iná wọ́n wá dà sí ọlá o ti dìyẹ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àgbákò mọ̀ wọ́n wá ń bọ bẹ́ẹ̀bẹ̀ nísìn kánjí ó dé kóòtù òun ló pe Akéwùgbà Gold lẹ́jọ́ lọ FCC ṣe báwọn FCC sì ti wá túlé kó náà lọ kábí léèrè kí ló dé kó dẹ̀ sanwó olówó onígbèsè gbèsè tó wà lọ́rùn Kaula ojú tó kó lọ. Kaula wàláì ò jámọ́ nǹkan kan níwájú mi wàláì oníṣẹ̀ṣe gan-an onídéréjà níwájú mi jù ọ lọ oníṣẹ̀ṣe kí èèyàn kí n rí baba aláwo báyìí kán máa dífá kán máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní ẹ wò wọ́n ní yìí lójú mi jù ọ lọ gbà bí mo ṣe sọ kó lè bá a sórí tẹ́mi bá bínú síyàn tán mi ò ń bẹ̀bẹ̀ o ṣùgbọ́n èyí tí n bá rí i pé yes kò dáa tàbí pé n tán sọ irọ́ ni mi ò tètè béèrè mo lè kúnlẹ̀ fún ọ ṣùgbọ́n yìí alábùkù ni ẹ́ alábùkù ni ẹ́ wàá jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ tí onírú máa ṣẹ́gìrì síyàn lára nonsense so sì ti ṣetán ní ìṣe ojú rẹ̀ dá wáyé ó ṣe ní ká má lọ bọ ọbẹ̀bẹ̀ òpùrọ́ mùnáfìkì azálùmọ́ túlétúlé a máa ṣe rúndúrúndúrúndúrúndú káàkiri lẹ́lẹ̀ túlétúlé ìkà aláìdá Kaula gbogbo ẹnu ni mo fi sọ gbogbo ẹnu ni mo fi sọ ìkà ni ẹ́ ọ̀bàyéjẹ́ ni ọ́ abanijẹ́ ni ọ́ ò níyì láwùjọ ò níyì nílé ẹbí nílé ará nínú ẹgbẹ́ ò níyì mọ́ aṣọ àbùkù ló dàbóra ìrìn ẹ̀sìn ló ń rìn ntójú rí àti ẹ̀ wá fìyẹn ṣèrè ìkún fún ọ kí ni nǹkan tá a ṣe kí ni ọ̀kan lọ́mọ Akéwùgbà Gold ṣe fún ẹ n tẹ́mi fẹ́ béèrè kí ni wọ́n ṣe fún ẹ ó ga o ó mọ̀ ga o wọ́n ní wọ́n rán ẹ ṣẹ́ ìwọ gan aláìdá ìwọ ògán ò dá kódà mo fẹ́ lè níwà Saheed Shittu tó dáa jù ọ lọ Kaula èèyàn bú gbà ni ọ